Olúfimọ́ fans club tẹ́ jẹ́ ti Olúfimọ́ family ẹ bá ń jẹ́ kó yé Idris Aloma pé anytime tó bá ti lọ sórí stage tó lọ kọrin ìwọ ni kíni o ìwọ ni ọba new generation sìn torí pé generation kan náà lẹ́jọ́ wà álbọ̀mù Taloma ó jáde ní 2005 eléyìí sì ń rewó jọ di 2007 kó tó rí álbọ̀mù ṣe which is ọdún méjì ní álbọ̀mù Aloma ló fi ju tiẹ̀ lọ. Tiri Leather ọmọ bàbá jẹ́jẹ́ pẹ̀lẹ́ kò sí kankan mo ti sọ mo ní Tiri Leather o tí ì rí mẹ̀mẹ̀ torí kí ni ibi tó ti tanná ògo bẹ̀yẹn nǹkan tó máa ń jáde ń bẹ̀ wá tó rí wá fèsì ẹ̀ ibi transformer tọ́lọ́run rìn ságbolé fújì mi kò sí bó ní fújì ṣe fẹ́ dìde wàá gbọ́dọ̀ Paso ìsáyàdà kó bu àbí kó kọlù òun lé díẹ̀díẹ̀ tí ìwọ náà ń rí yìí. Musa ni ó ń wádìí nǹkan tó ń jà lùbáríkà Ọlọ́run wá ní kí Musa ní sùúrù Ọlọ́run wá ní kí Musa tan fìtílà kó lọ tàn sórí àpáta àwọn aráàlú ìjì wá dalẹ̀ àwọn aráàlú Eléadé àtọ̀nàbẹ̀ Eléadé àtọ̀nàbẹ̀ bí gbogbo onífújì ṣe ń tanná ògo lára Pasuma yìí ìsáyàdà kó bu àbí kó pọ́nlé wàá gbọ́dọ̀ Paso kò sí kò sóní fújì yẹn àlùbáríkà yẹn ni ibi tó wá lọ tó ti connect náà ẹ mọ́ transformer yẹn nǹkan tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ lórí yìí tẹ́nìkan bá mú ẹbú dákẹ́ wo gbogbo àwọn tó bú Paso nígbẹ̀yìn kí ni wọ́n ṣe wọ́n padà wá túbá wọ́n ń padà bọ̀ wá túbá Tiri Leather má fèsì o. ẹ̀yin tèmi mo kí káàbọ̀ sórí orí YouTube channel yìí nígbà gbogbo tẹ́ bá wo fọ́nrán yẹn bí mo ṣe bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà dá lórí ìyẹn àwọn ọ̀rọ̀ tó jà ràn ìyẹn ní agboolé fújì pàápàá jùlọ ìyẹn láìpẹ́ yìí tó jẹ́ pé àwọn bó ṣe ń gbé àwọn àgbéyẹ̀wò ìyẹn nípa ti ọ̀rọ̀ ti Tiri Leather àti Idris Aloma ìyẹn ní orí ẹ̀rọ káyélujára gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Tiri Leather ìyẹn Àlàmú ó jẹ́ bí ọmọ ìyẹn sí Àlàbí Pasuma àbúkọ́ láti mọ̀ pé sàábé orí Tiri Leather ló jẹ́ fún ìyẹn Alhaji Àlàbí Pasuma tó sì jẹ́ pé Idris Aloma kò síyàn tí ó mọ̀ sàábé ni ìyẹn fún bàbá wa ìyẹn Dr. Saheed Òṣùpá tó sì jẹ́ pé òun náà ó mú ọ̀rọ̀ ká sọ̀rọ̀ lẹ́nu ká kọrin ó mú ti Dr. Saheed Òṣùpá in fact kì í ṣe ní kì í ṣàná tó jẹ́ pé ó ti ń pèrè ní ọba lọ́la gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé King Dr. Saheed Òṣùpá ọba orin náà pèrè àwọn tó túmọ̀ sí pé òun nígbàgbọ́ pé òun ló máa padà jẹ́ ọba orin ìyẹn lẹ́yìn ìyẹn King Dr. Saheed Òṣùpá ìwọ lọ́wọ́ tá a wà yìí àwọn ọ̀rọ̀ kan wá jà ràn lórí ẹ̀rọ káyélujára tó dé ẹsẹ̀ táwọn kan sọ pé òkè pé ó yẹ kí Idris Aloma bóyá kó máa respect ìyẹn Tiri Leather bóyá kó máa pè ń bọ̀dá àbí nǹkankan ọ̀rẹ́ wá ń jà ràn tó dé ẹsẹ̀ táwọn kan sọ pé lọ́wọ́ tá a wà yìí wọ́n ní kò sí kan tó jẹ́ pé ìyẹn Tiri Leather tó dá ṣe tí Idris Aloma tí ò tí ì dá ṣe pé wọ́n tiẹ̀ tó wá gbé ibi tó ń gbé yẹ̀wò dé pé in fact orin gan àwọn orin tó jẹ́ pé ìyẹn Idris Aloma kọ́kọ́ máa gbé jáde pé lọ́dún 2005 ni wọ́n kọ́ gbé àwo jáde tó sì jẹ́ pé 2007 gan ìyẹn Tiri Leather kọ́ gbé àwo tiẹ̀ jáde pé ìyẹn Idris Aloma 2005 ló ń gbé àwo àkọ́kọ́ jáde that's about 21 years ago tó sì jẹ́ pé bí 2007 òun ni Tiri Leather ló ń gbé àwo tiẹ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn pé wọ́n kẹsẹ̀ rọ̀rọ̀ báyìí náà bí ṣe lè máa pè ń bọ̀dà tó dẹ́sẹ̀ tó tẹ̀ wá sọ dé àwọn kan ní ìgbàgbọ́ pé lọ́wọ́ tá a wà yìí pé Idris Aloma tiẹ̀ ní ọba generation wọ́n ń bọ̀ náà wọ́n á rí pé mò ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ tó fún yín láwọn ọ̀rọ̀ ìyẹn tó pé àwọn èèyàn sọ ìyẹn nípa àwọn méjèèjì. A very quick one mo pàdé fídíò kan lórí ọ̀rọ̀ Idris Aloma àti Tiri Leather ìwọ tó ń sọ wípé kí Idris Aloma ó máa pe Tiri Leather ní bọ̀dá orí ẹ̀ bàjẹ́ torí ẹ ò bá bàjẹ́ tó bá jẹ́ pé o wà expose tí làákàyè rẹ ṣiṣẹ́ o ní sọ pé kí Idris Aloma ó máa pe Tiri Leather ní bọ̀dá látòrí Òbésèré Sefiu Alao Pasuma Òṣùpá Àtàwẹ́wẹ́ Màláìkà tó fi mórí Rẹ̀mí Àlùkò tún sọ mí generation kan náà ni wọ́n. now regard tó lè rọ́ṣùpá kó fòbésèré ó ní regard wípé wọ́n jẹ́ bọ̀dá sí Òṣùpá ládùúgbò wípé bọ̀dá àdúgbò ọmọ ìlú mi regard tó lè rí ń bẹ̀ òun nìyẹn pẹ̀lú pé àwọn èèyàn sọ pé Òbésèré ju Paso lọ pẹ̀lú pé ní Sefiu Alao ju Paso lọ Paso ò ṣe mọ̀ pé wọ́n bọ̀dá. ok
àmọ́ èjì Òṣùpá wọ́n ti sọ, àmọ́ ti Pàṣọ wọ́n ti sọ. Ẹ ṣe ní pé kí Òṣùpá ọmọ pé Pàṣọ ń bọ̀dá, orí ẹ bàjẹ́. Ìwọ tó sọ pé kí Idris Aloma ọmọ pé Tiri Leather ń bọ̀dá, generation kan náà ni wọ́n. Idris Aloma ni o, Tiri Leather ni o, Alani Messiah ni o, Mufu Perfect ni o, Kòkòrò Innovator Òòṣà Olúfimọ, kódà tó fi mọ́ Ọpẹ́yẹmí Àrólé, Ọpẹ́ Federal, generation Tiri Leather ní tún sọ mí. Kí ló ṣe yín tẹ́mọ̀ dá wàhálà wèrè lẹ́nà? Kí Idris Aloma ọmọ pé Tiri Leather ní bọ̀dá, tó bá pé achievement ni Idris Aloma ti kọ́lé, Tiri Leather ti kọ́lé, wọ́n ti jọ lọ sí àjàlá àjìjọ làwọn méjèèjì. Idris Aloma lẹ́ endorsement, Tiri Leather lẹ́ endorsement, wọ́n jọ. Ẹ káàbọ̀ padà, ìyẹn nípa ti nǹkan tó yẹ pé àwọn èèyàn tún sọ yìí. Bó fẹ́ béèrè àwọn ìbéèrè kan, ṣé tí wọ́n ní ká wò pé nípa ti ọ̀rọ̀ ti ọba orin, pàápàá jùlọ generation tá a wà yìí, ẹ̀yin ní ìgbàgbọ́ wípé lóòótọ́ wípé gbogbo àwọn tí wọ́n ti dárúkọ wọn yẹn, pé a lè sọ pé the same generation ọjọ́ àwọn ní àwọn innovator Kòkòrò ẹ̀mọ̀, Alani Messiah, in fact àti ìyẹn Àrólé, Tọ́pẹ́ Federal, ṣé lóòótọ́ generation kan ni gbogbo wọn jọ wà? Àdépẹ́tẹ́ bá ní kó mú èèyàn nínú generation tá a wà yìí, ká lè sọ pé bí àwọn ni ọba generation tá a wà yìí, ṣé lóòótọ́ ẹ̀yin gbà pé Idris Aloma òun ni ọba generation? Àti pé wá fi ká mú respect nínú orin, ká mú pé kí n tó máa fi respect yàn, ṣé achievement ni àbí bí èèyàn ṣe mọ orin kan tó, àti àbí oyè ọdún tí o ti fi bẹ̀rẹ̀ sí kọrin, àbí ọjọ́ orí ni? Torí àwọn kan yànnàná, tẹ́ bá wo fọ́nrán dáadáa, wọ́n yànnàná nípa ti àwọn tó ń gbé nígbàgbọ́ pọ́n jẹ́ generation kan, tó sì jẹ́ pé àwọn míì wọn gbogbo náà ló sọjọ́ orí ara wọn, tí wọn ò sì di pé bí wọ́n ń pera wọn bọ̀dá, pé kí ló wá dé tó di àkókò yìí tẹ́wá ní kí Idris Aloma wò pé kó máa pe ìyẹn Tiri Leather ìyẹn ní ń bọ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ, wọ́n ní kò sí ohun tí ìyẹn Tiri Leather ti dá ṣe. Wọ́n ní in fact Idris Aloma ti kọ́lé tipẹ́tipẹ́, òun náà sì ti di pé bóyá ti aláàjì ó dà pé gẹ́gẹ́ bọ́n ṣe sọ náà, òun náà ti lọ sí Mẹ́kà, tó sì jẹ́ pé Tiri Leather òun náà ti lọ sí Mẹ́kà. Ṣùgbọ́n pàtàkì àwọn èèyàn sọ ní pé lọ́wọ́ tá a wà yìí pé èèyàn tó lọ́n gbà fún dáadáa, pàápàá jùlọ bí nínú generation wọn ni pé a lè sọ pé ìyẹn Tiri Leather, torí àwọn tó ń lọ fún èèyàn tó ti ń lọ sí ìlú òyìnbó, lọ sí àwọn ìwà òkè ìlú òyìnbó, ìgbà bí mélòó ló jẹ́ pé ìyẹn Idris Aloma lóòótọ́ olóòmọrin kan pé ìgbà mélòó ló ti lọ sí ìlú òyìnbó rí? Ǹjẹ́ ó yẹ ká fi ìyẹn jọ́ọ̀jì ẹ̀, àbí ká lo ọjọ́ orí, àbí ká lo ìyẹn bọ́ọ̀lù ṣe gbà fún yàn tó ìyẹn ní àkókò yìí láti gbà pé lóòótọ́ ní generation tá a wà yìí o, wípé ìyẹn Idris Aloma ní ọba generation? Àwọn kan tiẹ̀ yànnàná pé ní gbogbo ibi tó jẹ́ pé Idris Aloma délé ni pé nígbà tó jẹ́ pé òun fẹ́ rápò nígbà tó rápò ni. Ṣùgbọ́n lónìí o, wọ́n níbi tó ti jẹ́ pé ìyẹn Tiri Leather fúnra ẹ̀ dé pé ọpẹ́lọpẹ́ Pàṣọ, ọpẹ́lọpẹ́ ìjà tó jẹ́ pé tó búlẹ̀ ìyẹn láìpẹ́ yìí láàrin ìyẹn Taye Currency àti Pàṣọ, tó sì jẹ́ pé Tiri Leather òun ló ṣe bẹ́ẹ̀ tó wá gbé òrù dáadáa, tó sì jẹ́ pé nǹkan ló wá ń fèsì pé bẹ́ẹ̀ ló tún wá recognition yẹn láti ọ̀dọ̀ Pàṣọ láti gbà pé lóòótọ́ òun gangan òun fi wá di ẹni tó jẹ́ pé òun náà lọ sí ìlú òyìnbó, lọ sí UK, lọ sí àtàwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà káàkiri. Èyí tí à ń wò wá, kí ni èròǹgbà yín nípa ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn yìí ìyẹn láàrin àwọn méjèèjì, láàrin Tiri Leather àti ìyẹn Idris Aloma? Ẹ má gbàgbé o wípé àwọn méjèèjì kan tá à ń sọ yìí, ìlú Ìbàdàn báyìí òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe ìyẹn ibùgbé. Lẹ́yìn bá máa múyàn nínú àwọn méjèèjì, mo ní ìgbàgbọ́ pé ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ẹ jẹ́ èèyàn tẹ́ pé nífẹ̀ẹ́ sí ìyẹn orin fújì, ká lè máa mú pé lóòótọ́ òun gangan ni ọba generation lè ta wà yìí ní ìdí orin fújì, pẹ̀lú gbogbo àwọn kan tó jẹ́ pé àwọn èèyàn ti ń sọ ìyẹn nínú ìyẹn tẹ́ bá ti ń wò lórí ẹ̀rọ káyélujára, àti gbogbo analysis díẹ̀ léyìí tèmi ṣe, ká lè máa mú gẹ́gẹ́ bí ọba orin. Máa fi kọ́mẹ̀tì yín ìyẹn sí abẹ́ fídíò yìí, ẹ jẹ́ kí n mọ̀ ìyẹn tó jẹ́ ọba orin generation tá a wà yìí. Gbé bọ́n ṣe ṣàlàyé tó analyze ẹ̀, ṣe gbà pé àwọn tó Àrólé Federal, àwọn innovator, Alani Messiah, Tiri Leather àti Idris Aloma àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán dárúkọ, àwọn àkọ́bí Òṣùpá, gbogbo wọn, ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ pé lóòótọ́ wípé the same generation ni wọ́n jọ wà lọ́wọ́ tá a wà? Ìjọba sì máa mú ọba pé fẹ́ mú yàn pé àgbè fún òun ní ọba orin àbí ọba fújì, gẹ́gẹ́ bí ìyẹn Idris Aloma ti máa ń pè é ní ọba lọ́la, tá a lè máa mú ṣé Idris Aloma ni tàbí Tiri Leather lè máa mú pé bí àtòrí àwọn achievement tó jẹ́ pé Ọlọ́run ti jẹ́ kí wọ́n lè achieve ìyẹn ní láìpẹ́ yìí? Ẹ bá mi sí abẹ́ comment section. Ẹ wo, agboolé fújì ò ní bàjẹ́, orin ò ní bàjẹ́ o. Ẹ ṣeun, Tójíkẹ́ TV náà ni ká ṣe à.